Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó sì jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ni gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. A mà tún wá dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ kúkú ń bá wa ń lọ, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wa òun náà kò ní dì. Lónìí a mú ìròyìn tí mo mú wá tọ̀ yín wá lónìí ní ìnira ọ̀rọ̀ ajé nǹkan àwọn ẹbí káàkiri orílẹ̀-èdè. Ọmọ yín náà ni oníròyìn kan náà, Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Lónìí a máa wo ọ̀kan lára àwọn ìṣòro tó ń kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Nàìjíríà ní gbogbo agbègbè orílẹ̀-èdè yìí. Ìnira ọ̀rọ̀ ajé tó ń dojú kọ àwọn ilé àti àwọn ẹbí láti ìlú ńlá dé àwọn ìlú kékeré àti àwọn abúlé. Ọ̀pọ̀ àwọn ẹbí ń rí ìnira láti farada iye àwọn ìgbésẹ̀ ayé tó ń lọ sókè. Iye oúnjẹ ní ọjà, owó ọkọ̀, owó iná mọ̀nàmọ́ná àti àwọn ìnáwó mìíràn ti di ohun tí gbogbo ènìyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀. Fún ọ̀pọ̀ àwọn ẹbí, lílọ sí ọjà ti di iṣẹ́ tó nílò ìṣètò pẹ̀lú ìṣirò pẹ́kípẹ́kí. Ọ̀pọ̀ àwọn nǹkan oúnjẹ tí wọ́n máa ń rà tẹ́lẹ̀ ti gbówó lórí. Èyí sì ti mú kí àwọn ẹbí yìí yí ọ̀nà tí wọ́n ń ná owó wọn padà. Díẹ̀ nínú wọn ti dín iye oúnjẹ tí wọ́n rà kù, nígbà tí àwọn míì sì ti ń wá àwọn ohun tó rọrùn láti lè fi gbé ìgbésẹ̀ ayé wọn. Àwọn ìṣòro ọrọ̀ ajé wọ̀nyí ń kan àwọn òṣìṣẹ́, àwọn oníṣòwò, àwọn àgbẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùṣòwò kéékèèké. Ọ̀pọ̀ ènìyàn sọ pé owó oṣù tàbí èrè wọn kò tíì pọ̀ sí i, ṣùgbọ́n iye àwọn ohun ìnílò ojoojúmọ́ ń tẹ̀ sí iwájú láti máa gbówó lórí. K'Ọlọ́run kúkú máa ṣàánú wa lórílẹ̀-èdè náà ni. Àwọn oníṣòwò kéékèèké náà kò fi ibẹ̀ sílẹ̀. Iye owó tí wọ́n fi ń ṣiṣẹ́ ti gbé sókè nítorí owó ọkọ̀, epo, iná mọ̀nàmọ́ná àti àwọn ohun èlò tí wọ́n fi ń ṣiṣẹ́. Èyí ti mú kí àwọn kan gbé iye àwọn ọjà wọn sókè, nígbà tí àwọn míì sì ń tiraka láti pa àwọn oníbàárà wọn mọ́. Ní ọ̀pọ̀ àwọn àdúgbò, àwọn aráàlú sọ pé wọ́n ti ń ṣọ́ra púpọ̀ sí i nípa bí wọ́n ṣe ń ná owó. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń fi àwọn ohun tí ó ṣe pàtàkì sílẹ̀ kí wọ́n lè fojú kó àwọn ohun pàtàkì bíi oúnjẹ, ilé gbígbé, ìtọ́jú ara àti ẹ̀kọ́. Àwọn amòye ọrọ̀ ajé sì sọ pé ọ̀pọ̀ nǹkan ló fa ìṣòro yìí. Wọ́n dárúkọ ìgbésókè iye àwọn ọjà, ìyípadà nínú iye owó ilẹ̀ òkèèrè, iye owó ọkọ̀ àti àwọn ìṣòro ọrọ̀ ajé àgbáyé gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ń fi ìnira bá àwọn ẹbí. Ní àkókò kan, ìjọba ń sọ pé wọ́n ń ṣe àwọn ìgbésẹ̀ láti mú ọrọ̀ ajé dára sí i àti láti dín ẹrù tó wà lórí àwọn aráàlú kù. Wọ́n sọ pé wọ́n ń ṣiṣẹ́ láti mú iṣẹ́ pọ̀ sí i, láti gbé iṣẹ́ àgbàga àti láti ṣe ètò ìrànlọ́wọ́ fún àwọn tó nílò rẹ̀. Kí Ọlọ́run kúkú máa gbà wá lórílẹ̀-èdè yìí. Síbẹ̀síbẹ̀, ọ̀pọ̀ àwọn ará Nàìjíríà ń retí àwọn àbájáde tó yára tí yóò mú kí iye àwọn ọjà rọrùn sí i,
kí ìgbésí ayé sì túbọ̀ dára fún gbogbo ènìyàn. Àwọn amòye tún gbà pé ó ṣe pàtàkì kí a fi agbára sí àwọn ilé-iṣẹ́ inú ilé kí iṣẹ́ àgbẹ̀ túbọ̀ lágbára àti kí a ṣẹ̀dá iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Wọ́n ní èyí ni yóò ran orílẹ̀-èdè lọ́wọ́ láti ní ọrọ̀ ajé tó dúró ṣinṣin fún ọjọ́ iwájú. Ní ìparí, ohun kan ṣoṣo ni ó hàn gbangba: ìnira ọrọ̀ ajé ti di apá kan nínú ìgbésí ayé ọ̀pọ̀ àwọn ẹbí ní Nàìjíríà. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn ń kojú àwọn ìṣòro wọ̀nyí pẹ̀lú ìfaradà àti ìgboyà, gbogbo wọn ń retí ọjọ́ tí ipò ọrọ̀ ajé yóò dára sí i. Èyí ni ìròyìn lónìí bí ìnira ọrọ̀ ajé ṣe ń kan àwọn ilé àti àwọn ẹbí káàkiri orílẹ̀-èdè. Ẹ ṣeun fún bí ẹ ṣe ń fi etí sí wa. Ẹ ṣé gan. Báyìí náà sì ni a ó rí mọ́ fún orí ètò lónìí. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.